kan sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ lọ jáde kẹ́ ẹ lọ dìbò tẹ́ bá tún dìbò ilé ìtàn tó bá tún kù ọdún mẹ́rin another 4 years ibo tó ń bọ̀ bóyá ìgbà ọdún lẹ́yìn ọdún mẹ́rin eléyìí bóyá Hausa náà ti wá jáde síta tí a mọ̀ pé ọba làwọn ṣì ń jẹ ń sìn wọ́n ṣì ń jẹ sẹ́ríkì káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ọ̀nà táwọn fẹ́ gbà wọlé sí wa lára nìyẹn mo ṣe gbà wọlé sí àwọn ará òkè ọ̀hún. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókò òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì ṣó níbẹ̀. Ẹ káàsán ẹ kálẹ́ kú ìyálẹ̀ ẹ̀ta gbogbo àwọn ọmọ lóàbí àwọn ọmọ Odùduwà gbogbo ọmọ ládéládé àkó àkókò yìí akúbójú ọjọ́ ti rí òwe Yorùbá kan ni ó ní ọkùnrin sọ̀wànù ó lóun ò lórí obìnrin bẹ́ẹ̀ náà lóbìnrin sọ̀wànù tó lóun ò lórí ọkùnrin olórí kan wá yí padà sórí ó ní ẹlẹ́dàá mi má máa jẹ́ kí n fi wà mí ṣera mi Yorùbá akú ọgbà àgbọ́njù tí Yorùbá wá ń sọ wípé ọgbà àgbọ́njù a máa pọ̀lọ́gbọ́n lára ẹ ṣe gan pẹ̀lú gbogbo awuyewuye tó ń lọ nígboro ó dára bẹ́ẹ̀ please don't attack me I'm a pure genuine Yoruba man and Ekiti is part of Yoruba man no doubt about it so èmi ò ń ṣe ọmọ àlè tó máa gbèrò pé kí àjòjì kó wá gba ilẹ̀ wa tó bá dé pé mo fẹ́ wùwà bí àwọn kan náà ni àwa náà ò ní dìde tí mo lè fi gbogbo ẹnu sọ tí mo tún lè fọwọ́ sọ̀yà pé kò sẹ́ni tó sọ wípé ìwọ ọmọdé yìí ó dẹ̀ ń gbọ́ nípa nǹkan tó ń lọ yóò dẹ̀ dìde ìwọ náà dìde náà tó mú mi dìde kò rí bẹ́ẹ̀ ẹni tó láyé ọ̀tí ọ̀run fún ara rẹ̀ ló pírísì Yorùbá nation sí mi tèmi náà dẹ̀ gba ìyèrè Yorùbá nation tí mo dẹ̀ mọ̀ wípé ní ìkẹyìn ẹ̀rín ayọ̀ ní Yorùbá máa rí mo jẹ́ program kan lọ lánàá mo ní tí Yorùbá bá fẹ́ pa igi ẹ má jẹ́ àgé lórí rí pé tá bá gé lórí tó bá gbóòórùn omi a tún sọ padà àrùn kan tí Yorùbá ní nìyẹn o tí nǹkan bá ti ń jó wa lára tó ń jó wa lára tá a mú dání tá a jó wàìwàìwàìwàì tá a ti wá bá wa bomi díẹ̀ sí tí atẹ́gùn fẹ́ sí díẹ̀ àwa rẹ̀wẹ̀sì títí dìgbà tí kìnìyà wa fi di rẹpẹtẹ mọ́ wa lọ́wọ́ mo sọ nínú ọ̀rọ̀ mi kan pé ẹsẹ̀ méjì tọ́lọ́run yọ̀ǹda fún Yorùbá bí Fúlàní ṣe mú kan dání bẹ́ẹ̀ náà ní Ìgbò mú kan dání ṣe é rí pé Ọlọ́run ló lè gbà wá àna àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó yẹ kó gbà wá nígbà tá a bẹ̀rẹ̀ tá ń pariwo síta ọ̀tẹ̀ náà pé àìríṣẹ́ ṣe náà pé àìmọ̀kànmọ̀kàn náà pé ṣé n táwọn iṣẹ́ kò ti wá ń ṣe ní sìsì màá tún ṣàlàyé bí mo ṣe ń fi kankan wé kan màá tún fi wé kankan fún yín lẹ́nìí tó máa fi dá Yorùbá lójú pípé tá a bá fẹ́ pa náà kankan kókó pátápátá kó má ṣe gbérí mọ́ nígbà tá a wà lóko tá a bá fẹ́ pa náà igi wọ́n ní ká gbómi ká bunu omi yẹn sí dáadáa tẹ́ bá bomi sí díẹ̀ tẹ́ rò pé iná yẹn ti kú tó bá rí atẹ́gùn á tún máa kẹ̀wá ni irú iná bẹ́ẹ̀ ló ń jólé àwọn ogun kan ti dúró tí Yorùbá halẹ̀ tí ẹni tó halẹ̀ mọ́ tó dára mẹlẹ́ńkọ́ tó lúgọ àwa ni àwa rò pé ogun ti parí ogun la wá rán lé ní ó tẹ́ mi sọ ni wípé ó tó wà lẹ̀ ó ti kọjá wípé Ìgbò fẹ́ gba Èkó èmi náà ti sọ fún yín pé kì í ṣe ọ̀rọ̀ òní tá a bá fẹ́ kí Ìgbò gba Èkó ẹ lọ dìbò kọ́ ni solution that is not the solution mo ń fi eléyìí fún gbogbo ẹ̀yin ọmọ Èkó pátá tó dábàá kan sọ wípé kò sọ ọmọ Èkó wà kò sílẹ̀ tó wà láyé tí Ọlọ́run ò tẹ àwọn kan dó sórí ẹ̀ ọmọ Èkó wà Èkó dẹ̀ rèé Èkó ìran Yorùbá ló ní Èkó ṣùgbọ́n tí a bá fẹ́ kí ogun yìí kó máa jáde lọ́dọọdún a gbọ́dọ̀ panẹ̀ pátápátá kí àṣùbí Ìgbò kó tán nílẹ̀ Yorùbá kí àṣùbí Fúlàní kó tán nílẹ̀ Yorùbá ẹ lọ dìbò fún Lágbájá òun kọ́ ni solution ẹ lọ dìbò fún Tàmàdù òun kọ́ ni solution ni wípé bí n tó jẹ́ titi wa tọ́lọ́run fún ìran Yorùbá bó ṣe máa jẹ́ ìkáwọ́ wa lóòótọ́ Yorùbá ló lè kó àwọn Ìgbò gan mọ̀ wọ́n fẹ́ lu agbára lé wa lórí ni ta ló fún wọn lágbára ṣe bá wọn bàbá wa náà ni lóòótọ́ àwa la lè kó àwa la ní Ìbàdàn àwọn kan ní Ìbàdàn ló mọ̀ ó mọ́ láyípo àwa la lóńdó àwa la lògùn lálẹ́bẹ̀kúta lálẹ́gbà lánìbó Ẹ̀gbádò Ìjẹ̀bú Òde tóbi dé Àkúrẹ́ Olóyè Mẹ́kùn Oǹdó Ẹ̀gí Èwí Ìkọ̀lé gbogbo ìlú tó dára àwa la ní wọn
ṣùgbọ́n a ní àṣẹ lórí ẹ̀. Ọ̀tọ̀ ní kẹ́nìyàn ní nǹkan kó má láṣẹ lórí ẹ̀. Ó lè ní nǹkan kó jẹ́ pé àjòjì ló máa láṣẹ lórí ẹ̀. Ó ló ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ó tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ kì í ṣe Èkó nìkan mo sọ. Àwọn kan sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ lọ jáde kẹ́ ẹ lọ dìbò tẹ́ bá tún dìbò ilé ìtàn tó bá tún kù ọdún mẹ́rin another 4 years ibo tún bọ̀ bóyá ìgbà ọdún lẹ́yìn ọdún mẹ́rin lẹ́yìn bóyá Hausa náà ti wá jáde síta tẹ́ mọ̀ pé ọba làwọn ṣe ń jẹ́ ń sìn wọ́n ṣe ń jẹ sẹ́ríkì káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ọ̀nà táwọn fẹ́ gbà wọlé sí wa lára nìyẹn mo ṣe gbà wọlé sí àwọn ará òkè ọ̀hún bó ṣe gbà wọlé sí àwọn ará òkè ọ̀hún náà tó gbà wọlé sọ́dọ̀ wa gbogbo ìlú tó bá ti tẹ̀dó sí ní gbogbo ẹ lọ wádìí dáadáa gbogbo ìlú tó wà ní ilẹ̀ Yorùbá náà ti fi sẹ́ríkì ń balẹ̀ bóyá lẹ́yìn ọdún mẹ́rin àwọn náà wá tó kéé àti ní sẹ́ríkì àti ní ṣé mèmè àwọn ọmọ Yorùbá tó tún jẹ àti ní èsè ẹ jẹ́ káwọn náà wá tiwọ́ bọ̀rọ̀ òṣèlú bóyá lọ́dún mẹ́rin tó ń bọ̀ bóyá Hausa àti Ìgbò ló máa forí gbárí ta tó fún wa ṣé àtúwájáde síta pé rárá o àwa lálẹ́ kó àwa lálọ́yọ́ àwa lálẹ́ Ìbàdàn ẹ má dìbò fún wọn ẹ má ìjọ wo la fẹ́ ṣe yẹ̀dá ntẹ́mi dúró lé lórí nìyẹn àwọn bàbá wa ní pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ̀tẹ̀ ojú àìfọ́ ìfọ̀tán ìjà ni mú wa mo sọ ohun gbogbo tó ń ṣẹlẹ̀ yìí àwọn bàbá wa lọ́jọ́ ogún ẹ̀ fún wa wọ́n rí ń gbà yẹn lọ ẹ tún wo eléyìí náà àpáta lẹ̀ ń wò yẹ o ẹ wá wo igi eléyìí o wọ́n fẹ́ pa igi àrùn tó ṣe yóò bá rẹ o wọ́n fẹ́ pa igi ṣẹ́ni pé wọ́n ti gé eléyìí tó gé ń bẹ̀ ló ti gbẹ yìí ṣẹ́ni ó ti gbẹ ká fi dáná lókù àbí bẹ́ẹ̀ kọ́ ìrètí ẹ̀ ni pé kó jóná kó dérú lára eléyìí tó gé ń bẹ̀ lẹ́ ń wò lára àpáta lọ́kọ̀ yẹ tó ti gbẹ ìyẹn ni pé kì í ṣe ẹni náà ti gé nígbà tẹ́ ẹni tó gé ó rò pé òun ti ṣe àṣeyọrí lórí igi yes ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ òun ti ṣẹlẹ̀ igi ti gbẹ ìdí ẹ̀ lélẹ́yìí nígbà tó gé tán eléyìí tó wá wùdé ṣẹ́rí eléyìí tó mú jáde nìyẹn o ọ̀gbẹ́lẹ̀ ló wọ́ ewé orí ẹ̀ o ṣẹ́rí nígbà tó gé eléyìí kúrò lára ẹ̀ ó tún sọ mí nígbà tó gbé òórùn omi ìyẹn ni pé ogun yẹn ò tí ì ṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ogun yẹn ò tí ì ṣẹ́ ìkàntúrè ṣe ń wo ṣẹ́rí pé ó ti lọ́mọ nídìí àti gé o wọ́n ti gé o gbàrà tó rí omi ó bẹ̀rẹ̀ bí Yorùbá ṣe ń jagun títí wọn nìyẹn ohun tó fa ogun sínú ayé Yorùbá nìyẹn ohun tó fi dàbí pé Yorùbá ò máa ń ṣe nìyẹn kí lè rè ìdí n tó bá yẹ ká ṣe láṣeyọrí àwọn bàbá wa ò ní ṣe torí wípé àwọn gàrí jẹ ní màdàrú ni wọn mo fi àkókò yìí lọ gbogbo ẹ̀yọ́ balẹ̀ Yorùbá ẹ̀yin bàbá wa kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o kí ìrùkẹ̀rẹ̀ ó dókí ní o mi ìtumọ̀ bọ́jẹ̀ tún kí yín o ẹ rántí pé láyé àtijọ́ ọba ló nílùú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lóde òní ọba ò lẹ́nu mọ́ wọ́n ti gbàgbára lọ́wọ́ yín àwọn ètò Fúlàní lókù tó ń darí ilẹ̀ Yorùbá mo fẹ́ fi ìtẹ̀kẹ́balẹ̀ lẹ́nìí tí bá fún gbogbo wa ní orí ọ̀fẹ́ láti lọ wádìí ẹ̀ dáadáa torí tẹ́nìyàn ò bá sọ̀rọ̀ ẹ wádìí ẹ̀ ká lè mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn bàbá wa ló bẹ̀rẹ̀ kì í ṣe ní kì í ṣàná à ń lọ dìbò ẹ dìbò fún lágbájá ẹ má jẹ́ kí àjòjò gbalẹ̀ wa ìbò lè parí ìṣòro náà torí ìbò tẹ́ fẹ́ dì lábẹ́ ọ̀mbrẹ́là 1999 constitution tí ò fẹ́ ìran Yorùbá fún rere ni olórin yẹ wípé ẹ ṣe rere kó bá lè yẹ gbogbo wa ó ní ọkùnrin kan wà tó níyàwó méjì tó tẹ́ wọn lọ́rùn dáadáa ìkíní ṣàbíyamọ ìkejì ṣàbíyamọ ẹ jágbe lọ sínú ayé ẹ̀mí ti Yorùbá ká ní pé ilẹ̀ Yorùbá Ọlọ́run fún wa ní ilẹ̀ títí wa ó fún Ìgbò ní títí wọn ó fún Fúlàní ní títí wọn kí ló dé tó fi jẹ́ pé gbogbo wọn orí ilẹ̀ wa náà wọn arànjú mọ́ òfin kan ló dẹ̀ kó gbogbo wa papọ̀ òfin tó kó gbogbo wa papọ̀ tá a fi ń pè wá ní Nàìjíríà kò dẹ̀ possible kẹ́nìyàn máa jọmọ Nàìjíríà kẹwàá ní kò ní ẹ̀tọ́ láti gbé ibì kan àwọn dẹ̀rẹ̀ nínú àwọn ìyàwó tipátipá mẹ́ta tí wọ́n fẹ́ tí wọ́n pa wọ́pọ̀ tí wọ́n kó wọ́n sójú kan tó jẹ́ wípé Great Britain lọ́kọ́ wọn ó yan ààyò láàrin kan èyí tó wá dàbí pé ó rí pé ó gbójú òun lọ́bẹ̀ òun lọ́ta torí pé ọ̀dọ̀ owó gangan ní wọn àmúṣagbára wà ọ̀dọ̀ owó gangan ní ọrọ̀ wà ọ̀dọ̀ owó gangan ní àlàáfíà wà ó wá dàbí ọ̀rọ̀ Jacob àti ẹ̀gbọ́n rẹ̀ tó fẹ́ súre fáwọn ọmọ tó ṣọwọ́ báyìí ilé tẹ̀gbọ́n ó gbé fábúrò tàbúrò ó gbé fún tẹ̀gbọ́n ẹ jẹ́ àjọ̀dọ̀ dáadáa Èkó tá ń pariwo lẹ́ni ṣọ́ọ̀ṣì wàhálà iṣẹ́ ìdẹ̀bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ni
nígbà tí mo wọnú ìwé ìtàn nígbà táwọn bá bẹ̀rẹ̀ ìtàn tàbí tá bá sọ ìtàn tó jẹ mọ́ ti Yorùbá àwa máa mú ìwé àwa máa kọ́lẹ̀ mo wá lọ sí ìwé yẹn lánàá mo wá rí wípé kì í ṣe ní kì í ṣàná làwọn Ìgbò ti fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ wa. This is not a political issue. Let us say the reality, please. Kì í ṣe ọ̀rọ̀ òṣèlú lélẹ́yìí. Òṣèlú kò lè paná eléyìí rárá. Máa mo sọ kankan bí àná àbí ìjẹta ni. Pé nígbà tí Ojukwu ó ní agreement tẹ́jọ́ mẹ́kì láàrin ara wọn ní Ivory Coast tí ò tẹ́ Ojukwu lọ́rùn tó wálé tó ní yes Biafra must stand tó dogunlẹ̀. Ẹ lọ béèrè ìtàn yẹn dáadáa lọ́wọ́ àwọn tó mọ̀ ọ́. Lọ́wọ́ àwọn àgbààgbà kì í ṣe àwọn aláhesọ ìtàn ẹni bá rìn mọ́ àwọn àgbààgbà ìgbàanì tó ṣojú wọn gbogbo ibi tó jẹ́ ilẹ̀ Ìgbò pátápátá lójúkú ti gbà ló ti kọ́kà ó ti dìbìtì Nàìjíríà mi. Ẹ wá díẹ̀ dáadáa kẹ́ni ọmọ kékeré kan tó parọ́ ọdún méjì Ojukwu ti dìbìtì Nàìjíríà mi nígbà tó rí pé ń gbà sọ́bẹ̀ yẹ pé pàwọ́ òsì máa ìwà lẹ́kọ̀ọ́ ilẹ̀ Yorùbá ló wà ó fèsì Ondo State abẹ́ ẹ̀ mọ̀ tẹ́ bá ń gbọ́ ó lè kú ìjà ọ̀rẹ́ ibo lọ̀rẹ́ wà Ondo State ló wà ọ̀rẹ́ tí ọ̀rẹ́ wá jẹ́ ilẹ̀ Ìgbò ẹ dá mi lóhùn ṣé ọ̀rẹ́ jẹ́ ilẹ̀ Ìgbò kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ń bọ̀ nígbà tó dé ọ̀rẹ́ kí bàbá Jeremiah Awólọ́wọ̀ tó sọ̀rọ̀ ibẹ̀ náà ti kọ́ ká wọn làṣírí wọn ti tú mo sọ ní ìjẹta wípé 90% of Igbos wọ́n gbàgbọ́ pé Awólọ́wọ̀ ọ̀dàlẹ̀ ni torí wípé tí ò bá jẹ́ Awólọ́wọ̀ tó sọ́pọ́tì Gowon tó fún Gowon ní àìdíà ọ̀rọ̀ tó sọ ló paná ogun wọn gìràgìrà wọn ló mú kó wọlẹ̀ they believe that they will conquer Lagos State kan tó dé Èkó ẹ̀yin tẹ́ pariwo pé Ìgbò lè gba Èkó ẹ wò ó Èkó àtàwọn owó lójọ pààlà Ondo State àbí bẹ́ẹ̀ kọ́ àti Ẹ̀gbá ìyá Abẹ́òkúta ní Ogun State ṣé mò ń gbà Ondo State Ogun State kan tó dé Èkó wọ́n á dé Ondo kan tó dé Ondo tẹ́ bá kúrò lóńdó wọ́n á dé Ogun State kan tó dé Lagos State so gbogbo ibẹ̀ yẹ pápátá lójúkú fẹ́ target láti gbà lọ́wọ́ Yorùbá kí Awólọ́wọ̀ tó sọ̀rọ̀ ní ìgbà yẹn ló ti jẹ́ kí bàbá Awólọ́wọ̀ sọ wípé kó mà pé ń tó ṣẹlẹ̀ yìí ẹ má fún wọn lóúnjẹ mọ́ òun kọ́ ni solution ẹ dáwọ́ oúnjẹ dúró ènìyàn bá yín jà yín fún lóúnjẹ òun kọ́ ni solution iná yẹn lọ ẹ mọ̀ pé ẹni bá yín jà lẹ́yìn nǹkan tó ní kó ṣe iyebíye lójú ẹ̀ tó ṣe iyebíye lójú yín tẹ́ ẹ nà mọ́lẹ̀ lẹ́nìí tó bá padà lọ́lẹ́ àtún padà lọ gbáradì ni ẹ mọ̀ pé ìtẹ́burú wọn ti sọ̀tọ̀ fáwọn ọmọ wọn ọ̀nà báyìí la fẹ́ gbà nígbà báyìí a ti rìn a ní ìjákulẹ̀ wọ́n wá ń wo another way láti wọlé sí Yorùbá lára èmi ti sọ fún yín pé kì í ṣe Èkó nìkan ṣùgbọ́n kẹ̀dẹ̀ wípé Èkó náà lọ́wọ́ wọn ti kálù náà lọ́wọ́ wọn ti ralẹ̀ ẹ̀dọ́ ta ló ń talẹ̀ fún wọn ta ló fàyè gbà wọn ta ló fún wọn lórí ọ̀fẹ́ láti jòkó rábàtà lórí ilẹ̀ wa ohun tí ọmọ Yorùbá ò lè ṣe lọ́dọ̀ wọn ta ló fún wọn lórí ọ̀fẹ́ láti máa ṣe lórí ilẹ̀ wa the Igbo people you give them one chance they will multiply it by 10 ta ló fún wọn lórí ọ̀fẹ́ commissioner lẹ́kọ̀ọ́ ta ló fún wọn lórí ọ̀fẹ́ PA lẹ́kọ̀ọ́ ta ló fún wọn lórí ọ̀fẹ́ director general lẹ́kọ̀ọ́ ta ló fún wọn lórí ọ̀fẹ́ tó ní ìwọ náà lọ contest kó di state assembly lẹ́kọ̀ọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ ní mú ẹlẹ́dẹ̀ wọ́n gbá ẹ̀yin bàbá mi àtẹ̀yìn ìyá mi ẹ lọ bèèrè ta ló fún Sùúrùlérè ní Sùúrùlérè kí lèrè ìdí tó fi sọ fún Sùúrùlérè ní Sùúrùlérè ẹ wá di dáadáa èmi kékeré sọ fún yín pé Sùúrùlérè tá a pariwo lẹ́ni Nnamdi Azikiwe ló fún ní Sùúrùlérè nígbà tá n fẹ́ kó àwọn ọmọ onílùú kó ní island tó fẹ́ gba island lọ́wọ́ àwọn ọmọ onílùú gbogbo àwọn bíi Ìdímọ̀tà àǹkó yẹ tó fẹ́ gbà wọn nana kó wọn wá sí area Sùúrùlérè níbi àwọn yẹn wá ń bínú pẹ́ lára pé ibi tẹ́ kó wa wá sí àwọn òláìkẹ́ kì í ṣẹlẹ̀ wá lélẹ́yìí inú oko lélẹ́yìí wọ́n ní Nnamdi Azikiwe ẹ ní sùúrù ẹ máa gbé bíbá yìí ẹ bá dẹ̀ ní sùúrù ó dẹ̀ lérè ó òun náà sọ bẹ̀ di Sùúrùlérè lẹ́ni ẹ lọ wádìí ìyẹn ni wípé ogun tó ti ja Yorùbá ní Lagos State kì í ṣe ní ló bẹ̀rẹ̀ èyí tó yẹ kí àwọn àgbààgbà wa tọ́mọ ìtàn ṣé bàbá Alhaji Lateef Jákàndé ò mọ̀ pé Nnamdi Azikiwe ló fún Sùúrùlérè ní Sùúrùlérè lórúkọ torí pé wọ́n fẹ́ gba island lọ́wọ́ ọmọ Yorùbá wọ́n fẹ́ lé wọn kó létí òkun ṣé kò mọ̀ ṣé àwọn ọmọ Yorùbá tó ti di gómìnà lẹ́kọ̀ọ́ ṣé wọ́n mọ̀ ṣùgbọ́n wọn ò mọ̀ pé ó máa gbẹ̀yìn yọ bó ṣe gbẹ̀yìn yọ yìí wọn ò mọ̀ pé ó máa gbẹ̀yìn yọ bó ṣe gbẹ̀yìn yọ yìí
tá a bá tún ṣe léyìí ẹ má dìbò fún wọn it's okay ta ló fún wọn lórí ọ̀fẹ́ ta ló fún wọn lórí ọ̀fẹ́ àwọn ọjà kan wà lẹ́kọ̀ọ́ tọ́jọ́ wípé ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé ọmọ Yorùbá ló bẹ̀rẹ̀ ṣùgbọ́n lẹ́ni ẹ̀ lè rí ọmọ Yorùbá ẹyọ kan bẹ̀ tẹ́ ẹ bá rí ọmọ Yorùbá ẹyọ kan nínú ọjà yẹn bóyá ó ń ta mínírààsì bóyá ó tó ń jẹ lẹ́gbẹ̀ẹ́ wọn àbí ó wá rajà tí ò lè ṣẹlẹ̀ lónìṣà tí ò lè ṣẹlẹ̀ ní Kánò tí ò lè ṣẹlẹ̀ ní Katsina tí ò lè ṣẹlẹ̀ ní Sokoto. ẹ jẹ́ ronú kọjá ọ̀rọ̀ òṣèlú ẹ jẹ́ ronú kọjá ọ̀rọ̀ òṣèlú òwe táwọn bàbá wa máa papọ̀ mẹ́ni o lè ṣèdí bẹ́ẹ̀ kábílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíràn olóbá Yorùbá débi tí Yorùbá wà lẹ́ni àwọn àgbààgbà onímọ̀ olóye ìgbà ni wípé pátápátá là ń fọjú kúmọkúmọ là ń dẹ̀tẹ̀ ojú àfọ ìfọ̀tán ìjà ni máa mú wá olódélẹ̀ yìí o tí Yorùbá bá sì wà nínú Nàìjíríà tẹ́ ẹ̀ bá jároko ti kíní károko ti kíní ká gba nǹkan wa kí àsíá àti tiwa máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ ìgbà yẹn là ń lè sọ wípé Èkó àwa la ní torí àtúnláṣẹ lórí ẹ̀ a ti kúrò ní under constitution wèrè under constitution apanilẹ́kọ̀jáyé the solution nìyẹn láti ní agbára àti àṣẹ lórí ilẹ̀ wa wọ́n bí ọmọ Great Britain kan kó lọ sí Amẹ́ríkà kó lọ lóun fẹ́ lọ máa ṣe bí ọmọ onílùú wọ́n pàtà fún wọ́n sọ wípé British ọ̀tọ̀ Amẹ́ríkà ọ̀tọ̀ Canada àti Mexico tó wà láàrin wọn ọmọ Mexico ò gbẹ́dọ̀ pé òun fẹ́ ṣe bí ọmọ onílùú l'Amẹ́ríkà ṣe bí Amẹ́ríkà jọ ní gbogbo wọn ó tó lè sọ́ọ̀bù problem wa nìyẹn láì tẹ́bẹ̀ wọn á túrú wá bí omi òkun èyí tó yìí ṣe tá a sì rí ó sì dáa ní mo fi pé ẹ̀yin àgbààgbà wa ẹ̀yin lọ́balọ́ba lóòótọ́ ẹ̀rọ owó ẹ̀ra ilẹ̀ ẹ̀ra mọ́tò ẹ̀ lè kọ́ máṣẹ́ ẹ̀ lè ṣe gbogbo ẹ̀ ìbàjẹ́ ìyọ̀dọ̀ yín ló ti bẹ̀rẹ̀ sà ẹ̀yin náà lẹ́dẹ̀ máa túnṣe ìgbà tó ti gba agbára lọ́wọ́ ọba ní ilẹ̀ Yorùbá ìgbà yẹn ní Yorùbá ti bẹ̀rẹ̀ sí wọnú ìgbèkùn láti bẹ̀rẹ̀ sí wọnú ìdààmú láti bẹ̀rẹ̀ sí wọnú wàhálà láti bẹ̀rẹ̀ sí wọnú wàhálà o ẹ̀yin lẹ máa dìde kẹ́ máa jà fún ẹ̀tọ́ yín ó ní nǹkan tí àwọn bàbá wa fi pilẹ̀ ìlú wa tó fi pilẹ̀ orílẹ̀-èdè wa Èkó tá a sọ yọ ó ní nǹkan tó fi pilẹ̀ kì í ṣe constitution àwọn òyìnbó kí ẹ̀yin ládéládé kẹ́ ìgbìmọ̀ pọ̀ ọ̀nà àbáyọrẹ o kí ìlú òfin ní tú lórí yín ọ̀nà àbáyọrẹ ẹ̀yin náà ti ní tó ń ṣẹlẹ̀ yìí pé ó tó àkókò tó yẹ kí Yorùbá ó jí lójú oorun ó tó àkókò ìka tó tọ́ sí mú ká fi lò mú ó tó àkókò kájà ká ní àṣẹ lórí ilẹ̀ tọ́lọ́run jogún fún wa ibo tún padà bọ̀ ẹ lọ wádìí dáadáa kẹlọ́mú kékeré pa ìtàn kan kì í ṣe gbà àkọ́kọ́ rẹ̀ kì í ṣe gbà kejì kì í ṣe gbà kẹta kì í ṣe gbà kẹrin Nnamdi Azikiwe gbìyànjú ẹ̀ ó fẹ́ àìmọye àwọn ọmọ Ìgbò Fúlàní tó ti gbìyànjú ẹ̀ tó fẹ́ ká má bàa gbìyànjú ẹ̀ mọ́ ẹja wa ó tá máa fi ṣẹ́gun láṣẹ wọlé káwu ti gbogbo káyége lórí mọ́ tẹ́ bá dìbò tọmọ Yorùbá bá wọlé lẹ́kọ̀ọ́ fine good ṣùgbọ́n mo fi dá yín lójú pé ẹ̀gẹ́ lórí ni ọmọ Yorùbá gẹ́tẹ́ bá dìbò fún mẹ́ àpẹẹrẹ kó máa sẹ́yìn ó máa ṣe oore fún wa kọ́ kò sí ó dára bẹ́ẹ̀ kọ́mọ Yorùbá wọlé àṣẹ gọ́ọ̀nà ní ọ̀dà constitution apààyàn ìyẹn kọ́ ló máa mú ogun wọ́n fẹ́ gba ìlú wa ogun wọ́n fẹ́ gba ilẹ̀ wa ogun kọ́ máa sọ fún wa wípé Lagos no man's land tí a bá wà lórílẹ̀‐èdè wa àmọ́ ọmọ Èkó àmọ́ àwọn ọmọ Èkó àwọn Ìṣínókù family àmọ́ wọn àwọn Àdèlé family àwọn Kòsọ́kọ́ àmọ́ wọn we know them ṣùgbọ́n torí pé wọ́n ní target láti gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ Yorùbá náà fi rí pé Èkó ní ilé agbára nígbàyé ìjọba bàbá Awólọ́wọ̀ Èkó ní ilé agbára ilẹ̀ Yorùbá tó mú kí Yorùbá ó tayọ káàkiri gbogbo àgbáyé torí ìpín wa ni bí ìyálé tó sọ wípé ọmọ ìyàwó òun mọ̀wé ju tòun lọ tó torí ẹ̀ tó lọ ṣàṣàrò elépo dẹ́dẹ́dẹ́dẹ́ torí wípé ilẹ̀ wa ó kún fún wàrà àti fún oyin ṣùgbọ́n ṣe ní láàánú pé àti wàrà àti oyin ọ̀wọ́n ìjárí jẹ́ torí pé a ṣe wà nínú orílẹ̀-èdè mùjẹmùjẹ this is the way out tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ dúró gẹ́gẹ́ bí bàbá fún wa tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ fẹ́ ká paná ọ̀tẹ̀ kí àṣù bí Ìgbò kó tán ní ilẹ̀ Yorùbá not only Lagos torí tó bá ti lè ṣe tèkó tó mú jẹ wọn á nawọ́ mọ́ another state tó bá dẹ̀ ti lè mú state kan jẹ tó bá máa ṣe ti another state wọn ẹni bó ṣe gbára wọn mo ṣe àgbájọwọ́ náà fi ṣe làwọn tá ń pariwo
the solution to our problem is Yoruba nation. Bàbá ẹ̀yin bàbá ẹ̀ dìde ẹ lé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti mu tí yóò ní. Láwọn bàbá wa tó yẹ kó tó ti mọ o wọ́n ti mọ páńpẹ́ tí àwọn ọmọ Ìgbò ti dẹ́lẹ̀ dè wá. Wọ́n mọ àwọn gámọ̀ pé èrò tí àwọn Fúlàní nílẹ̀ fún ìrìnà Yorùbá kì í ṣe èrò tó rọrùn. Wọ́n wá lóòótọ́ àkọ́ wọn kò sẹ́ni tó sọ fún wọn táwọn ọmọ yìí dẹ̀ dìde tẹ́lẹ̀ ni ó yá they are ready. Ṣé ló yẹ ká gbárùkù ti àwọn ọmọdé yìí ohun tí a rò pé wọ́n lè ṣe ṣùgbọ́n ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ́ ń lé wa sí ẹnu ikú ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ́ẹ̀jẹ́ kí ìmọ̀ àti ètè Ọlọ́run kó fẹ́ ṣe nínú Yorùbá ẹ wá ń pawọ́pọ̀ mọ́ àwọn ètè tó fẹ́ gba ilẹ̀ yìí lọ́wọ́ yín tó fẹ́ gba ilẹ̀ yìí lọ́wọ́ yín àwọn lẹ́wọ́ pawọ́ tì àwọn gẹ́gẹ́gẹ́ lẹ́wọ́ mú gẹ́gẹ́ bí ojúlówó ọmọ kábíyèsí kò ní dá kọ́mọ Ìgbò wa máa ṣí adé lórí yín kò ní dá kí Fúlàní kó wa máa ṣí adé lórí yín tẹ́ bá gbàgbé gbogbo nǹkan ẹ má gbàgbé ti Kwara o ẹ má gbàgbé ti Kwara o ẹ má gbàgbé ti Ìlọrin o ọ̀nà àbáyọ kan rèé orísun yín rèé ẹ̀yin kábíyèsí orísun yín rèé orílẹ̀-èdè títí yín rèé you did not belong to